ògbókògbó là á gbóhùn agogo gìjàgìjà là á gbóhùn àjà o ọ̀pá kì í pohùn má gbogbo lẹ́nu àjà kì í jìmọ́lógbò lọ́sẹ̀ ẹnu àkókò làkókò fi gbẹ́gi ẹnu àdálàdá fi yẹ̀nà ẹnu ọkọlọkọ fi kọbe o ẹnu wọn ò ní pa wá ayé mojúbà ayé bẹ bá gbé yẹn má ta wá ayé bẹ bá gbé yẹn jẹ bá gbé ẹ má má gbé wa lọ o ẹlẹ́lẹ́yìí o ìmọ̀ ọmọ yín hàn ní lúkúmọ̀ ọmọ àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ayé ò ní kọ tiwa ayé mojúbà ẹjẹ́ akọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ra wa níjọ́ ẹlòmíì ti balẹ̀ sínú ayé inú iná lọ balẹ̀ sí tí wọ́n ń dáná ya bí wọ́n ṣe ń dáná yá àwọn ọ̀yá rẹ̀ ni wọ́n ń dáná yá bàbá rẹ̀ òun náà wá jogún ogun àrògbó náà má tutù o ayé mọ̀bẹ̀yìn ẹ̀ má ta wá o ayé ẹ̀ má ta má fún wa o ẹni tí ayé ń yọ lẹ́nu tí wọ́n tún fọmọ yọ lẹ́nu ẹlòmíì kàwé títí tí ìwé wa ń kàwọn náà wọn ò jẹ́ oríṣẹ́ ẹlòmíì mọṣẹ́ bíi kàásì nǹkan ẹni tí ọmọ tó òun ní gbèrè rẹ̀ èyí tí wọ́n fi gbéṣẹ́ fún iṣẹ́ ràn mí lọ́wọ́ ni wọ́n ń gbé fún wọn á ní kọ́ wá ràn wọ́n lọ́wọ́ lórí iṣẹ́ wọn wàá fún lówó gbé ń dá tá a fi ń ṣẹ́gun ogun àjogúnbá ogun tí èèyàn jogúnbá lọ́wọ́ àwọn òbí rẹ̀ tí ẹ̀gbọ́n burúkú fi sì lẹ́yìn ẹni wọ́n jẹ́ kí n sọ fún nìkan fún ọ èèyàn olówó láyé kájẹ́ ọmọ mọ̀ sí o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ gbogbo ibi tó bá wà báyìí ó gbóbìnrin bẹ́ẹ̀ ní ọba ti róbìnrin owó wà bẹ́ẹ̀ ni àṣírí ayé lọ́rọ̀ obìnrin ayé ò ní kọ tiwa o bí bá ń dùn tí bá ń dẹ́ ayé ò ní dàkorò sínú ayé wa yóò máa dùn fún wa ni ẹ bá mi tọ́jú orí ẹran ìgalà ẹ bá mi tọ́jú orí ẹran ìgalà ẹ ti tọ́jú orí ẹran ìgalà tó pẹ́ tòun ti wó rẹ̀ tútù ní ọwọ́ àjẹ́ o orí olóńgbò tó pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ orí olúfà kan orí ọká kan orí igbó kan orí ẹyẹ òwìwí kan tó pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ẹyẹ kòwé kan ewé àlùpàyídà ewé sáwéré pèpè ewé àjẹ́ ọ̀bàlẹ́ ewé àkókò ewé ọ̀gẹ̀gẹ́ ewé oríjì tútù ewé óyọ́ tútù á tún togbòtogbò ni á gbọ̀nyẹ̀pẹ̀ ìdí ẹ̀dànù a sì lè fọ́ọ̀nù gan ewé àánú tútù ewé olódòǹgbòdú tútù á wàá tọ́jú kànkàn ẹ̀wẹ̀ tọ́jẹ́ kànkàn ẹ̀wẹ̀ ìbílẹ̀ kànkàn ẹ̀wẹ̀ yìí lọ́jọ́ ìta ti lò dáadáa yóò wá bẹ́ẹ̀ tó bí kànkàn mẹ́sàn-án kànkàn bílẹ̀ ta èyíkéyìí ọ̀sẹ̀ yòówù tá a ti fi wẹ̀ á tọ́jú ẹ̀ yóò wà lára aṣẹ́ yìí àtàwọn nǹkan kan àtàwọn nǹkan kan àtàwọn nǹkan kan tá a bá parí iṣẹ́ yìí tán tá a bá parí iṣẹ́ yìí tán ó ní bá a ṣe é lò ọ̀rẹ́ mi èèyàn gbọ́dọ̀ lọ́sẹ̀ yìí kọ́ má rí ọwọ́ tọ́ka sí nǹkan ní ayé ọ̀nà rẹ̀ ńlá báyọ̀ bá ń bínú sí wọ́n dẹ̀yìn lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n léèwọ̀ o gbọ́dọ̀ ya ohun tó bá ń lọ́sẹ̀ yìí
ọ máa gbàlejò o sì gbọ́dọ̀ kanra mọ́ wọn iṣẹ́ ìdá o àwọn nǹkan kan yìí bí oríṣi méje yòókù tó kù tá a bá rà á sí ta parí iṣẹ́ yìí ó ní bọ́ńtọ̀ ló ṣe máa lò ó ayé rèé nítumọ̀ èmi ò polówó oògùn fún ọ ṣùgbọ́n ṣáájú ara rẹ kó tọ́jú ara rẹ má jẹ́ kó tẹ́ lọ́wọ́ rẹ kó tó rántí ara rẹ torí ẹlòmíín gbọ́ bá tẹ́ lọ́wọ́ rẹ ní tọ́rọ́ tó ara rẹ ìgbà tó wọ́n ń bẹ lọ́wọ́ rẹ kò ní tọ́jú ara rẹ ìgbà tí nǹkan kan bá símọ́ tilẹ̀ dá ìgbà yẹn ni wọ́n máa wá bàbá tí wọ́n máa kó nǹkan fún bàbá rẹ òkèlè tí wọ́n máa wọlé jáde fún ìgbà tó wọ́n bẹ lọ́wọ́ tiẹ̀ mọ́tò ní fi ń kàjọ ṣùgbọ́n gba àwọn tábà fún tán bàbá rẹ̀ òkèèdè ní wá kiri tí wọ́n máa kó gbájáde káwọ́ jáde ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe ẹ tọ́jú ara yín ayé mojúbà ayé ò ní dà wá láàmú bàbá dì yọ́ máa dì bàbá lù yọ́ máa yọ bàbá tẹ̀ yọ́ máa yọnu ayé òní dojú ìjà kọ wá gba nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ +23403298328 nọ́mbà òun lòun rí lójú fídíò yìí WhatsApp nọ́mbà mi nìyẹn tó bá ti pè é dìrẹ́tì tí ò lọ bá mi sọ̀rọ̀ lórí wa ìwọ tó fẹ́ tọ́jú ara rẹ nìkan ni o sì má fọ̀rọ̀ wá mi lẹ́nu pé ẹ dákun ẹ yóò tó bí èlò ìníbẹ̀ lóhùn wọ́n tó ṣe tán tó fẹ́ tọ́jú ara rẹ tàbí wọ́n tó wá bẹ̀rẹ̀ nípa ìrìnàjò ayé rẹ̀ kẹsìlúkú márùn-ún máa ń dárí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà yóò yẹ wá kò ní ilé ẹlẹ́pọ̀ wà lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì ní òní pẹ́ kúrò ẹ̀yẹ ìyàmí lórílẹ̀‐èdè Amẹ́ríkà àti London àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má bínú ẹ gbà ṣe ìyẹn ẹjẹ́ ń dé o agbára fún wa tí wọn lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tá wa ó dolú kọ̀kìtìbó oṣù ọlọ́ni ń bínú wa ní ilẹ̀ máa kọ̀kìtìbó wọn ó dolú kọ̀kìtìbó àjẹ́ni bá ń bínú wa ní ilẹ̀ máa kọ̀kìtìbó wọn á dára fún wa òfò lómi ẹ̀fọ́ ṣe gbogbo ẹni tó bá lókun bí tá a gbé ní ọ̀pọ̀lọ̀ tá a gbé gbà kó ṣòfò ọmọ kó ṣòfò ọkọ kó ṣòfò ara rẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń yọnu sí wa oore bí adùn kọ́ máa wọlé wọn á dára fún gbogbo wa o mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ mi jáwé lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀ èyí ò ní gbòdìmọ̀ yín lọ́wọ́ gbogbo àgbáńlá ayé tí ń gbọ́ mi á dára fún gbogbo yín tí wọ́n ní ṣòro ṣe o ọyà gba nọ́mbà orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ mọ́dọ̀ +2290154651928 +2290154651928 òjò kì í rọ̀ kó tà sí ilẹ̀ olóore ẹnìkọ̀ọ̀kan wo ní tà sí gbogbo wa wọ́n ní bílẹ̀ bá rọ̀ ilẹ̀ àgbàtura ayé wa kọ́ gbàtura ọ̀tá alẹ́ ọ̀tá òde kí wọ́n dẹ́yìn lẹ́yìn gbogbo wa á dára fún wa o ẹ kàn sí pọ́nà ọmọ yẹn láre òkè òkú lẹ́wà ìgbèrí ọ̀sàlẹ́wà iṣẹ́ yẹn kàn yín lára á dára fún wa ire kàbìtì.